Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn àgbáyé la mú wá sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ BGI TV. Kí n tó máa ka ìròyìn àgbáyé náà sí létí lẹ́kùnrẹ́rẹ́, ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sún ìrìn àjò rẹ̀ lọ sílẹ̀ South Africa síwájú lórí àwọn ìkọlù eléyìí tó wáyé nípínlẹ̀ Kwara. Ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn akẹgbẹ́ olùdókòwò rẹ̀ náà ni wọ́n ti ṣètò ìlànà láti ṣèdásílẹ̀ ibùdó ìfọpo nípínlẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti sẹkẹtẹ́ríàtì àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pa. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti fi ìkíni tó jinlẹ̀ ránṣẹ́ sí Aláké tìlú Ẹ̀gbá Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Ògúnkẹ́nù kẹrin fún ayẹyẹ 20 ọdún lórí àpèrè ọba. Àwọn agbésùnmọ̀mí náà ni wọ́n ti ya wọ agbègbè kan nípínlẹ̀ Sokoto tí wọ́n sì ti jí àwọn ènìyàn 9 gbé nípínlẹ̀ náà. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgédémọ̀ with Ọláwìyé Adébáyọ̀, Instagram Gbàgédémọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyédèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sún ìrìn àjò rẹ̀ lọ sí gúúsù ilẹ̀ adúláwọ̀ South Africa síwájú fún ìpàdé àwọn adarí G20 gẹ́gẹ́ bí ó ṣe ń dúró de ìjábọ̀ láti ọ̀dọ̀ igbákejì rẹ̀ Kashim Shettima lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ girama ti ìjọba àwọn obìnrin nípínlẹ̀ Kebbi àti ìkọlù sí àwọn olùjọ́sìn ilé ìjọsìn ìjọ ti Kristi CAC lágbègbè Eruku nípínlẹ̀ Kwara. Bákan náà ni ààrẹ Tinubu ti rán àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ sí agbègbè Eruku àti ìjọba ìbílẹ̀ Èkìtì lápapọ̀ nípínlẹ̀ náà láti lọ kojú àwọn agbésùnmọ̀mí eléyìí tó ń ṣèkọlù sí àwọn olùjọsìn. Nínú àtẹ̀jáde eléyìí tí olùdámọ̀ràn rẹ̀ pàtàkì lórí àlàyé àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà fi léde lónìí Ọjọ́rú, ó ní ìgbésẹ̀ náà ó ní láti dáhùn sí ìbéèrè gómìnà ìpínlẹ̀ Kwara. Àwọn òṣìṣẹ́ eléyìí tó súnmọ́ ààrẹ Tinubu sọ di mímọ̀ wípé ààrẹ fẹ́ gbọ́ ìjábọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kebbi pẹ̀lú àbájáde àwọn ìpàdé pẹ̀lú àwọn adarí ìbílẹ̀ kó tó tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó yẹ kó kúrò nílùú Àbújá lónìí láti lọ ṣèpàdé pẹ̀lú àwọn adarí ogún irú rẹ̀ G20 nílẹ̀ South Africa kí ó tó gbéra lọ sí Luanda láti kópa níbi ìpàdé àjọ adúláwọ̀ àti àjọ Europe. Lákòótán, ààrẹ ti sún ìrìn àjò náà síwájú láti dúró de ìjábọ̀ àwọn ìkọlù náà látẹnu Báyọ̀ Ọ̀nànúgà. Ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn akẹgbẹ́ olùdókòwò rẹ̀ ni wọ́n ti ṣètò ìlànà fún ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo eléyìí tó lè ṣẹ̀dá jálá epo tó tó 500 lójúmọ́ àti àwọn agbègbè eléyìí tí wọn yóò ti máa ṣe káràkátà pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunshine Joint Venture Infrastructure Limited. Ó ní iléeṣẹ́ yìí náà ni yóò jẹ́ iléeṣẹ́ gbòógì fún gbogbo àwọn akẹgbẹ́ eléyìí tó kópa níbi àkànṣe iṣẹ́ náà eléyìí tí iléeṣẹ́ Backbone Infrastructure Limited BINL, Nefex Petroline Limited and Co-Deal Limited yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo eléyìí tí àjọ olùdókòwò ìpínlẹ̀ Ondo ń ṣojú ṣáájú ìsọdọ̀tun àti agbègbè ìṣòwò náà. Lákòótán, wọ́n ní ìgbésẹ̀ yìí yóò mú àyípadà rere dé bá ètò ọrọ̀ ajé, iṣẹ́, ètò ìlera, ìrónilágbára àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti sẹkẹtẹ́ríàtì àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pa ní agbègbè Wadata Plaza nílùú Àbújá. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló wáyé látàrí èdèàìyedè eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹgbẹ́ méjì tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lánàá òde yìí, ìyún ẹgbẹ́ Saminu Turaki àti ẹgbẹ́ Nyesom Wike. Bákan náà, lásìkò aáwọ̀ náà
àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ju afẹ́fẹ́ tajútajú tí ó sì dé ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé àti akẹgbẹ́ rẹ̀ Bala Muhammed. Ní báyìí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti lo okùn ààbò ilé bábúwáyà láti dí ojú ọ̀nà àbáwọlé náà pa tí kò sì sí adarí kankan ilé tó padà wá sí sẹkítẹ́rìàtì ẹgbẹ́ náà. Lákòótán àwọn alátìlẹyìn ẹgbẹ́ Kabiru Turaki náà ni wọ́n ti kórojú sí ìgbésẹ̀ táwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà gbé. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ni ó ti kí Aláké tìlẹ́gbà Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Ògúnkẹnù kẹrin kú oríire ayẹyẹ ogún ọdún lórí àpèrè ọba. Ọba Gbádébọ̀ ẹni tó gorí àpèrè ní ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2005. Bákan náà ni gómìnà Abíọ́dún ti ṣàpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ẹni tó ní àfojúsùn àti adarí tí kò mọ tara rẹ̀ nìkan, ẹni tó mú ìtẹ̀síwájú, ìṣọ̀kan àti iyì dé bá ilẹ̀ Ẹ̀gbá àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Lákòótán gómìnà Abíọ́dún ṣàdúrà fún ọba Aláké wípé Ọlọ́run yóò túbọ̀ fún ní ètò ìlera pípé, ẹ̀mí gígùn àti ọgbọ́n láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ ní ilẹ̀ Ẹ̀gbá, ìpínlẹ̀ Ògùn àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn agbésùnmọ̀mí ni wọ́n ti ya wọ agbègbè Túrà ní ìjọba ìbílẹ̀ Sabon Birni nípínlẹ̀ Sokoto tí wọ́n sì ti jí àwọn olùgbé agbègbè 9 gbé. Bákan náà ni wọ́n ṣe ìjàmbá sí ẹnìkan pẹ̀lú yínyìn ìbọn fún lápá. Bákan náà wọ́n ní àwọn ọ̀dọ́ agbègbè náà súré jáde láti kojú àwọn olùkọlù náà láti dáàbò bo agbègbè wọn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n gbé àwọn ẹgbẹ́ ikọ̀ fìjìláńtè lọ sí Katsina tí wọ́n sì fi agbègbè náà sínú ewu. Alálàyé elétò ààbò Bakastin ló sọ eléyìí di mímọ̀ lójú òpó ìkànnì abẹ́yẹfò rẹ̀ lónìí Ọjọ́rú. Lákòótán ó pè fún ìdásí ní kíákíá láti dáàbò bo àwọn agbègbè náà, pàápàá jùlọ àwọn olùgbé tó ń kojú ìdúkokò pẹ̀lú àwọn iṣẹ́ ààbò elétò ń lọ lọ́wọ́. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ, ẹgbẹ́ àwọn kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sún ìrìn àjò rẹ̀ lọ sílẹ̀ South Africa síwájú lórí àwọn ìkọlù eléyìí tó wáyé nípínlẹ̀ Kwara. Ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn akẹgbẹ́ olùdókòwò rẹ̀ ti ṣètò ìlànà láti ṣèdásílẹ̀ ibùdó ìfọ̀pò nípínlẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ti ti sẹkítẹ́rìàtì àpapọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pa. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti fi ìkíni tó jinlẹ̀ ránṣẹ́ sí Aláké tìlẹ́gbà Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ fún ayẹyẹ ogún ọdún lórí àpèrè ọba. Àwọn agbésùnmọ̀mí ti ya wọ agbègbè kan nípínlẹ̀ Sokoto tí wọ́n sì ti jí àwọn ènìyàn 9 gbé nípínlẹ̀ náà. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgédèmọ̀ with Aláwìyé Adébáyọ̀, Instagram Gbàgédèmọ̀_22, YouTube Gbàgede Ìmọ̀ TV. Àyè lè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV. Orúkọ mi ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.